Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Èsè lórí tó ṣe pé ìjọ tí ọlọ́mọ gbé wa gẹ̀ẹ́sì a kì í ronú wọ́n jù gbàtà bá ṣubú kiri wo tó pé. Ìsájà kàlímọ́nà fi kún náà. Èsè yìí tẹ́ ẹ jẹ́ òmùrù wájú pọ̀ mọ́ ti pàkọ́. Ìsájà kàlímọ́nà fi kún náà. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn oníkíjì pa tẹ́ ẹ ní kọ́ máa bàjẹ́ lọ kò ní yẹ yín. Ìsájà kàlímọ́nà fi kún náà kọ́ lò. Ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn Ṣéhù Làbíbù. Àṣewà bí ibù mọ́ríkàsì tẹ́ ẹ ní kọ́ máa bàjẹ́ lọ kò ní yẹ yín. Ìsájà kàlímọ́nà fi kún náà. Ẹgbẹ́ bá tún ní mo fẹ́rẹ̀ pé kò ní dà fún. Ìsájà kàlímọ́nà fi kún náà. Èmi ò gbádùn ọmọ ẹ bá ti sí èrè ẹ máa gbègbè. Ìsájà kàlímọ́nà fi kún náà. Èé ṣe yín tẹ́yìn lérò pé kí lórí ọ̀dà mi. Ìsájà kàlímọ́nà fi kún náà. Ìwọ́tọ̀ ọba ti fẹ́ kí lè bàbá rẹ̀ ọ̀dà rú. Má dábàá pé ọ̀dà lọ nínú káyè rẹ̀ mọ́ bàbá. Ìsájà kàlímọ́nà fi kún náà. Ẹ bẹ́ máa fẹ́ rí àgbo méjì mi omi nínú akoto kẹlẹ́kọ̀ọ́ fẹ́ yẹ rí. Ìsájà kàlímọ́nà fi kún náà. Ẹyẹ wo Ṣéhù Adam rahimahullahu ta'ala anhu ogún Ìlọrin ní eré rẹ tí wọ́n kó bá lọrin àti gbogbo àgbẹ̀ yóò ṣe é kà. Ìsájà kàlímọ́nà fi kún náà. Eré rẹ inú eré rẹ tá a ṣe lára Mọ̀lánà Ṣéhù Adam alẹ́ àlórí òun náà ni Mọ̀lánà àṣẹ́kùnà Sùlẹ́mánà oníkìyìpá nínú eré rẹ ni wọ́n jẹ́. Ìsájà kàlímọ́nà fi kún náà. A lè mọ̀ pé ẹ̀yẹ lérí burúkú tá a jọ kí ó bì kan náà. Èmi ò sọ pé ẹ má lọ́sà sí o. Bẹ́ẹ̀ bá mọ ìyá sí ẹ̀ lé mọ ìyá bá. Al-Qur'ani mú àjọ fi àgbẹ̀kùn hàn wá. Fúlàní. Ẹ wo bí ẹni sùúrù. Ṣéhù Adam ẹ má balẹ̀ wọn jẹ́. Bẹ́ẹ̀ balẹ̀ balẹ̀ wọn jẹ́. Ayé yín àtọ̀run yìí ò ní dà. Ẹ wo bí mufti àgbà àfáà tọ́mọ kí ó yẹ yẹ pé ògo wa lọrin ni eléyìí ibú ni nígbà tọ́lọ́wọ́ gbé rire sínú ẹbí tí ẹ̀ tún wá tẹ̀lé rire mẹ́lẹ̀ kò ní dà fún un.